ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́. èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni olórúkọ ńlá lálá ńlá lálá ńlá òyìgì yìgì 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 kábíyèsí àbá tó kárí ayé. èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́sẹ́. èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni olórúkọ ńlá lálá ńlá lálá ńlá òyìgì yìgì 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 kábíyèsí àbá tó kárí ayé. èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. mo rántí sometimes tèmi kò mọ lọ́rùn èṣù àwa ń wálé afẹ́yàn mi jẹ afọ́n lórí fífọ́ o tàbí inú rírun ẹ̀yìn dídùn tàbí kàtà máa wà máa ké. ìgbà tí mo mọ Jésù làṣírí Sátánì tú. ìgbà tí mo mọ àlà làṣírí Sátánì tú. Sani Sátánì mo gbé bíbélì mi. àwùsùbíláì mo gbé Kùránì mi. ó já wá bíi ti tẹ̀lẹ̀ mo yẹ aṣọ jí. Psalm 109 mo kà bí ayéfẹ́lẹ́ tó lọ́wọ́ gẹ̀dẹ̀gbé o àfinara rẹ̀ dandan bílégédé gbọ́wọ́ sókè ilẹ̀ lómi àgbésí. wà á lè ké ètò àlékà mọ́ àbádá mi ní. òkú wa bá sọmọ pẹ lọpẹ sọmọ ní ìpadà. bẹ́ẹ̀ni gíṣẹ́gíṣẹ́gi o àforí ara rẹ̀ rú àforí ara rẹ̀ rú o àforí ara rẹ̀ rú. ẹni tó ń pa mí mọ́ o kì í sùn bẹ́ẹ̀ kì í tó gbé o kì í sùn etí rẹ̀ ò di láti gbọ́ pé mi. àyànfẹ́ Olódùmarè máa lé mi ẹyinjú Olódùmarè ni mo jẹ́ o. àyànfẹ́ Olódùmarè máa lé mi mi ò ṣẹbọ mi ò dẹ̀ ṣogun. àyànfẹ́ Olódùmarè máa lé mi ẹni ń gbénú mi ó ju gbogbo ayé lọ. àyànfẹ́ Olódùmarè máa lé mi. bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi mo fọlọ́run ṣègbẹ́kẹ̀lé mi. bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi. bó bá ń lé wa wọn ò lè bá wa bó bá ń lé wa wọn ò lè bá wa dúró Ọlọ́run nígbẹ́kẹ̀lé tiwa. bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làbò wa tó di wa. bó bá ń lé wa wọn ò lè bá wa. àyànfẹ́ Olódùmarè là wá jẹ́. bó bá ń lé wa wọn ò lè bá wa. ẹyinjú Olódùmarè máa là wá o. bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làpáta ìgbàlà wa o. bó bá ń lé wa wọn ò lè bá wa. àwa ò mà lè jábọ́ rárá o. bó bá ń lé wa wọn ò lè bá wa. bàbá ti ṣí ìjìbò wa náà. bó bá ń lé wa wọn ò lè bá wa. àgbàdo ní ìgòdà ò mọ́jú fàdíyẹ. bó bá ń lé wa wọn ò lè bá wa. abẹ́ ìṣọ́ Olódùmarè ńlá wa. bó bá ń lé wa wọn ò lè bá wa. ṣé bọ́lọ́run nígbẹ́kẹ̀lé tiwa. bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run nígbẹ́kẹ̀lé tiwa o. bó bá ń lé wa wọn ò lè bá wa. Thank you, Father. bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti host control capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. èmi alága ọ̀rọ̀ iléeṣẹ́ aládò herbal research center tí a wà nílùú Abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. ṣé ká má dára wa gbogbo oògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. ẹ máa pe bàbá aládò 08028121088. ṣebí wọn náà ti rí àwọn àǹfààní tí ń bẹ ń bi àwọn chánẹ́ẹ̀lì bàbá aládò ìwọ náà máa subscribe sí fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ rẹ fi ránṣẹ́ sáwọn mọ̀lẹ́bí rẹ káwọn náà subscribe kó bá lè máa kẹ́kọ̀ọ́ tewétegbò
látọ̀dọ̀ bàbá aládò ewé ń bẹ ògùn wà.